Ẹ káàbọ̀ padà sí orí ètò SSC Mathematics from Zero to Guru. So ní òní wọ́n máa ṣàlàyé bẹ́ ṣe lè gbé nọ́mbà láti bẹ́ẹ̀sì mìíràn tí è ṣe base 10 lọ sí bẹ́ẹ̀sì mìíràn. Ẹ má gbàgbé pé ní ọ̀sẹ̀ tó lọ mo ṣàlàyé fún yín bẹ́ ṣe lè gbé láti bẹ́ẹ̀sì kan sí base 10 àti láti base 10 sí bẹ́ẹ̀sì mìíràn. So lónìí wọ́n máa ṣàlàyé bẹ́ ṣe lè gbé láti bẹ́ẹ̀sì mìíràn eléyìí tí è ṣe base 10 lọ sí another base. Ẹ rí i pé mo ṣàlàyé síwájú pé tá bá ní base 10 òun ni standard base. Èmi máa ń ṣàfiwé base 10 gẹ́gẹ́ bí bàbá nínú olórí mọ̀lẹ́bí. Ó rí i pé bàbá òun lolórí ilé. Bàbá kan lè ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ó rí i pé ó rọrùn níbi tí ò bá ti síjà àbí tí ò bá ti sí wàhálà fún bàbá kó bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ directly. Ó dẹ̀ rọrùn fọ́mọ náà láti bá bàbá rẹ̀ náà sọ̀rọ̀. Ṣùgbọ́n ibi tí jàgídíjàgan bá wà láàrin àwọn orogún síra wọn, ó rí i pé kò possible o. Example tí ọmọ tó bá need owó, ẹ rí i pé kò rọrùn fún un láti jẹ́ pé yóò lọ bá orogún ìyá rẹ̀ pé ẹ dákun ẹ fún mi lówó, ṣé ẹ mọ̀ pé kò tiẹ̀ ní rọrùn fún un rárá. So ohun tí mo fẹ́ fàyọ ni pé tẹ́ ẹ bá fẹ́ gbé nọ́mbà kan tí è ṣe pé standard base ni tí a mọ̀ sí base 10 lọ sí nọ́mbà mìíràn, so ohun tẹ́ ẹ ṣe ni pé ẹ kọ́kọ́ gbé nọ́mbà ọ̀hún ẹ kọ́kọ́ gbé lọ sí base 10 ná tóun jẹ́ gẹ́gẹ́ bí bàbá fún mọ̀lẹ́bí, then ẹ wá gbé láti base 10 lọ sí nọ́mbà ọ̀hún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, example, convert 100 base 2 to base 5. Ó rí i pé tó bá wo nọ́mbà tí mo kọ sókè yìí, base 2 ló wà, mo fẹ́ dá a padà sí base 5. Bó mo ṣe lè dá a padà sí base 5? Ẹ má gbàgbé ó dà gẹ́gẹ́ bí ọmọ tó fẹ́ gbó lọ́dọ̀ orogún ìyá rẹ̀ ní, ṣé ẹ mọ̀ pé yóò le púpọ̀ pàápàá jùlọ níbi tí jàgídíjàgan bá wà tí ò sí ìfẹ́ nínú mọ̀lẹ́bí náà. Ṣùgbọ́n láti rọrùn òun náà ni pé kọ́mọ náà kó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ pé bàbá mi mo mà need owó. Bàbá náà á ṣẹ̀ lọ sọ́dọ̀ ìyàwó kejì pé dákun fún mi náírà márùn-ún bẹ́ẹ̀ jàre, kò ní sọ ohun tó fẹ́ fi ṣe o. So iná leléyìí pé tó bá fẹ́ convert nọ́mbà kan tí è ṣe standard base tí a mọ̀ sí base 10 sí nọ́mbà mìíràn, ó kọ́kọ́ gbé lọ sí base 10 ná. So ìpele alákọ̀ọ́kọ́ step 1 here is to convert 1010 base 2 to base 10 which is the standard base. And to do that, ẹ má gbàgbé òun ni pé ẹ sàmì sí àwọn nọ́mbà ọ̀hún lórí láti bo láti 0 láti apá ọ̀tún yín 0 1 2 3 4. So ti yé wa báhun. So lẹ́yìn náà á wá máa mú nọ́mbà náà lẹ́yọ kọ̀ọ̀kan. So 1 times 2 raised to power 4 plus 0 times 2 raised to power 3 plus 1 times 2 raised to power 2 plus 0 times 2 raised to power 1 plus 0 times 2 raised to power 0. So then you have 1 times 16 àbí torí 2 raised to power 4 2 times 2 times 2 2 lọ́nà ìlọ́po mẹ́rin 16 yóò fún ọ. 0 times 8 1 times 4 0 times 2 plus 0 times 1. Any number raised to power 0 with an exception of 0 will give you what? Will give you 1. Má dẹ̀ gbàgbé ká pé kẹ́ ẹ ṣe theory ló ń ṣe tó jẹ́ pé àwọn multiple choice ni. So ohun tó lè ṣe ni pé you can get rid of this 0. O lè pa wọ́n rẹ́. Ìdí ni wípé ní nọ́mbà tẹ́lẹ̀ tá a bá multiply pẹ̀lú 0 yóò máa fún wa ní kíni o? Yóò máa fún wa ní 0 ni. So ó ò ní irú nọ́mbà báyìí 1 times 2 raised to power 4 plus 1 times 2 raised to power 2. Ó rí i pé léun yóò save àkókò rẹ púpọ̀. So tá a bá tẹ̀síwájú, this one will now give me 16 plus 0 plus 4 plus 0 plus 0. So which will give me 20 base 10. Ọmọ bàbá ó ti lọ sọ́dọ̀ bàbá, bàbá ní ó wá ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ orogún. So now to convert now to base 5. So what you are going to do is to what? Don't forget you are going to divide the number repeatedly by 5 until you have the number that is not divisible again. Ó máa fi 5 gé nọ́mbà ọ̀hún títí tí ò ní ṣe é lọ mọ́. 5 mélòó la rí nínú 4? 5 mélòó la rí nínú 20? Ẹ rí i pé 4 ni, ó kò tó. 5 mélòó la rí nínú 4? Kò ṣeé ṣe. You write 0, you keep 1. Má gbàgbé ó dàbí ẹni tó fẹ́ ra búrẹ́dì ni tí wọ́n dẹ̀ ta búrẹ́dì náírà mẹ́rin tó ní ẹ dákun mo fẹ́ ra búrẹ́dì 4 náírà,
ẹ rí pé tí wọ́n sọ fún ni pé kò sí búrẹ́dì 4 naira ń bí báyìí o, kí lẹ́ni yóò ṣe, ṣé wọ́n fún lówó rẹ̀ àbí wọn ò ní fún lówó rẹ̀ padà? Ẹ rí pé wọ́n fún lówó rẹ̀ padà, la fi ní 5 in 4 remainder 0, 5 in 4 0, so that will be remainder 4. So if you write it backwardly, then you are going to have 4 0 base 5. Then you can conclude adequately that your number 100 base 2 is equivalent to number 40 in base 5. I hope you understand. Okay, if you understand that, can we do this together? Number 2, convert 30 base 5 to base 3. So to do this, you follow the same approach, ó ṣe nǹkan kan náà. So àkọ́kọ́ ni pé kó kọ́kọ́ gbé nọ́mbà un, ó gbé síbo, ó gbé lọ sí base 10 torí òun ni standard base gẹ́gẹ́ bí bàbá olórí ilé. Má dẹ̀ gbàgbé pé láti ṣe wàá sàmì sáwọn nọ́mbà náà. So láti apá ọ̀tún rẹ̀ 0 1, ó máa ń mú ọ lẹ́yọ kọ̀ọ̀kan, that will be 3 times 5 raised to power 1 plus 0 times 5 raised to power 0. That will now give you 3 times 5 plus 0 times 1, so which is equal to 15 plus 0, which is equal to 15 base 10. So lẹ́yìn ìgbà náà tó bá ti yege láti gbé sí base 10, wàá ṣẹ̀ dá padà sí base tí wọ́n ní ká gbé sí gangan. Ó rí i pé question ìbéèrè wa sọ pé ká ṣe kí ni o, ká gbé lọ sí base 3. So ó wá ṣe divide pẹ̀lú 3, ó máa fi 3 gé títí tí ò fi ní ṣẹ́kù kankan ńlẹ̀ mọ́. 3 mélòó la rí nínú 15, ó rí i pé 5 ni, ó kò do. 3 mélòó la rí nínú 5, 1, ó kù mélòó, ó kù méjì. 3 mélòó la rí nínú 1 is 0, ó kù mélòó, ó kù 1. So tó bá kọ látẹ̀yìn, so a ní 120 base what? Base 3. Then you can conclude adequately that 30 base 5 is equal to 120 base 3. So tó bá ṣe pé èmi ni wọ́n ní, ń wá lọ síbi àwọn past questions mi, màá lọ wo gbogbo wọn pátá, èyí tó bá jẹ́ béèyàn ṣe lè convert number láti base kan sí base mìíràn, ń wọ́n fi gbára wò. So ń wá kọ bóyá bí ìbéèrè àbí n tí mo bá ní, màá kọ sínú comment section. Má gbàgbé láti subscribe sí orí ìkànnì mi yìí, kó dẹ̀ sọ fún àwọn ọ̀rẹ́ rẹ tó kù. So far so good, so memorable, ó ṣé lọ́pọ̀lọpọ̀.